mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń dá bí ẹ̀dùn tá a sì ti ń rọ̀ bí òwe látàrí ìròyìn àjàbalẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè fi jí kí wa pé ká máa mú wá sójú móhùnmáwòrán fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ ìkànnì àrólé bàbá 1010 TV2 atọrọ àforíjì pé ó lọ́wọ́ ajá díẹ̀ ká tó múrò ìwà fún ti àkókò yìí ẹyẹ ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí ìgẹ́ta síbi ó ní bó ṣe jẹ́ àtúntìdé náà nìyẹn lórí ètò bí ìṣe wa ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àsìkò yìí náà. lákọlákọ ó ní ìró ìbọn ń dún pẹ̀lú bí àjọ EFCC bí wọ́n ṣe ya wọ ilé gómìnà ti ìpínlẹ̀ Kogi tó wà ní Àbújá láti gbé gómìnà àná nílẹ̀ tèfètèfè. látàrí ìdìbò sípò gómìnà ti ìpínlẹ̀ Ẹdó èyí tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta yìí ẹgbẹ́ òṣèlú PDP ti rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ elétò ìdìbò àti àwọn agbófinró pé kí wọ́n kó àkóyawọ́ nínú ìdìbò tó ń bọ̀ yìí. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣe bẹ́ẹ̀ tẹ aṣọ́bojì kan báyìí lẹ́ni tó ń ta ẹ̀yà ara àwọn òkú fáwọn olóògùn ọ̀rọ̀ tí wọ́n fi ń ṣe oògùn owó. ẹ dẹ́kun gbígba àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn sílé. ọba ti Tìmì ìlú Ẹdẹ olóṣè ìkìlọ̀ bẹ́ẹ̀ fún gbogbo àwọn onílé káàkiri ìlú ọ̀hún. orí ló ti ṣe bẹ́ẹ̀ kó awakọ̀ kan yọ báyìí kúrò lọ́wọ́ ikú òjijì pẹ̀lú bí ọkọ̀ rẹ̀ tó wà bó ṣe tàkìtì tó sì dorí kodò ní ìpínlẹ̀ Èkó. nínú ìròyìn ti Yorùbá Nation gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn wá fún wa wọ́n ní irọ́ funfun tó jìnnà sóòótọ́ ni pẹ̀lú bí ìròyìn kan ṣe ń jà wípé wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ọmọ tó ń pè fáwọn ajìjàǹgbara tí wọ́n ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation ní ìpínlẹ̀ Ọ̀ṣun. lábala ti Yorùbá Nation náà ẹ̀wẹ̀ bàbá àgbà òní ọ̀jọ̀gbọ́n àgbà Bánjí Akíntóyè òní wọ́n tó ti fohùn léde síta fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire nípa ìjìjàǹgbara orílẹ̀-èdè Yorùbá tá à ń pè fún yìí. ní ti bí Afra Nation Simon Ekpa kò dẹ́kun bẹ́ẹ̀ ni kò yẹ kó gbò lẹ́ni tó sì tún tẹnumọ́rọ̀ rẹ̀ wípé ìgbín tẹnumọ́gi ògùn ọlọ́rọ̀ òun nípa December oṣù kejìlá tí wọ́n kéde pé àwọn yóò yá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà lọ́tùn báyìí. lákọlákọ ní ìró ìbọn ń dún pẹ̀lú bí àjọ EFCC ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya wọ ilé ìgbé gómìnà ti ìpínlẹ̀ Kogi èyí tó wà ní Àbújá láti gbé gómìnà náà nílẹ̀ lórí ẹ̀sùn lílo owó ìlú ní pọ́npọ́ tí wọ́n fi kàn ọ̀hún. bí ẹ bá gbàgbé àmú ìròyìn kan wá fún wa lánàá nínú ètí ó ti ń jà rìnrìn tó sì ti ń dá wuyewuye sílẹ̀ lórí bí àwọn àjọ tó ní sí ṣíṣe owó ìlú báṣubàṣu èyún EFCC bí wọ́n ṣe ti sọ pé àwọn kò rí ẹni tó jẹ́ gómìnà àná ní ọ́fíìsì àwọn tó wà l'Àbújá èyún Yàyà Bello nígbà tí ẹni tó sì jẹ́ olórí àti olùdámọ̀ràn fún gómìnà àná ti ìpínlẹ̀ Kogi lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà àtẹ̀lé èyún Oyare Michael tó sì tún sọ wípé fúnra gómìnà àná ọ̀hún òun ló finúfíndọ̀ tó sì lọ jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún àjọ EFCC èyí ló ti ń dá wuyewuye lẹ̀ tẹnikẹ́ni kò sì tí ì mẹ́ni tí ń parọ́ àtẹni tó ń ṣòtítọ́ ṣùgbọ́n lálẹ́ àná yìí ní í ṣe ni pẹ̀rẹ̀gẹ́ gbiná pẹ̀lú bí àjọ EFCC bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ya wọ ilé ìgbé ti gómìnà ìpínlẹ̀ Kogi tó wà ní Àbújá nínú èyí tí wọ́n ní wọ́n fẹ́ fi páńpẹ́ òfin gbé Yàyà Bello lórí ẹ̀sùn owó tí wọ́n sọ wípé ó lù ní jìbìtì tó sì ṣe báṣubàṣu èyí tí òǹkà owó náà tó mọ̀ ní ìwọ̀n 80.2 billion naira gẹ́gẹ́ bí àlàyé náà ṣe sọ ní àná òde yìí ti ṣe ọjọ́ 18 inú oṣù tá a wà yìí ó ní àjọ Economic and Financial Crimes Commission EFCC ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yabo ilé ìgbé ti gómìnà ìpínlẹ̀ Kogi l'Àbújá èyí tó wà ní Asokoro ní àsìkò yìí níṣe ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti Yàyà Bello náà àti àjọ EFCC ni wọ́n lọ gbójú ìjà síra wọn tí ìró ìbọn sì dún takòtàkò gẹ́gẹ́ bí ẹ ṣe wò ó lójú móhùnmáwòrán yín yìí wàyí o lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ wọ́n ní
àjọ EFCC náà ó ní wọ́n sọ di mọ̀ wípé àwọn kò tí ì rí Yàyà Bello bẹ́ẹ̀ ni àwọn kò mọ ibi tí ó fi orí mù sí wàyí o ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún Yàyà Bello náà lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà à ń tẹ̀lé Oyare Michael òun náà fi ohùn léde wípé ìgbésẹ̀ tí àjọ EFCC gbé yìí ó ní ó tàbùkù tí kò sì bójúmu pẹ̀lú bó ṣe ń dúnkokò mọ́ Yàyà Bello tó jẹ́ ọ̀gá òun ó ní bí ohunkóhun tó bá ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí gómìnà àná nípínlẹ̀ Kogi èyí Yàyà Bello ó ní àjọ EFCC ó ní kí ẹ pè àwọn ní kí ẹ pariwo orúkọ wọn ó ní nítorí wípé Yàyà Bello ló fínúfíndọ̀ láti lọ kàn sí àjọ EFCC lánàá òde yìí nínú èyí tí àjọ EFCC ní kó mọ lọ lépa àwọn ètí ìṣetán pẹ̀lú rẹ̀ láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní ó tún ṣe wá jẹ tí ẹ wá ń kó ìbọn tẹ̀ fi ń kó ọkọ́ kó àdá kó ọ̀run àti ọfà wàá ká ọgọ́ òun mọ́lé ní ilé ìgbé gómìnà tó wà ní Àbújá. Látàrí ìdìbò sípò gómìnà ti ìpínlẹ̀ Ondo ìdìbò sípò gómìnà ti ìpínlẹ̀ Edo èyí tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta yìí ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ elétò ìdìbò àti àwọn agbófinró láti jẹ́ kí àkóyawọ́ kó wà nínú ìdìbò náà. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ ọ̀hún èyún Débọ̀ Ológun Àgbà ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ l'Àbújá ó ní tí àwọn elétò ìdìbò àti àwọn agbófinró tí wọ́n bá fi ìfẹ́ àti òótọ́ ọnú tí wọ́n fi ṣe ètò ìdìbò náà ó dá wọn lójú gbangba wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ní yóò ṣe bẹ́ẹ̀ tí yóò jáwé olúborí ó ní gbogbo nǹkan yìí níṣẹ́ ló yẹ ká mójútó kí wọ́n jẹ́ àkóyawọ́ wà kí àwọn tí wọ́n fẹ́ dìbò náà tí wọ́n sì kí àwọn olùdìbò kí wọ́n lọ síbi tí wọ́n ti dìbò kán tẹ ẹ̀ka fún ẹni tó wù wọ́n ó ní lẹ́yìn tí wọ́n bá ṣe èyí tán kí wọ́n má ṣe kánjú rárá àti lọ sílé ó ní kí wọ́n mójútó ìdìbò náà kí wọ́n fi parí ẹ̀ kí wọ́n sì ka ìbò wọn ní ojú wọn ó ní tí wọ́n bá ṣe eléyìí láìsí ìdúnkokò látọ̀dọ̀ àwọn àjọ elétò ìdìbò àti àjọ agbófinró ilẹ̀ yìí ó ní ìdìbò náà ó ní yóò so èso rere fún ẹgbẹ́ òṣèlú PDP bákan náà ló sọ wípé kí wọ́n tó máa gbé ìbò náà lọ ní ṣe ni ká mọ̀ rí i dájú wípé wọ́n ka ìbò náà ní èyí tó tọ́ àti èyí tó yẹ kí wọ́n sì fi iye tí ìbò kọ̀ọ̀kan jẹ́ kí wọ́n fi ṣọwọ́ sí èyí tí wọ́n pè ní Resident Electoral Commissioner REC kí wọ́n lè mọ òtítọ́ lórí ìbò náà. Ẹni tó jẹ́ akọ̀wé náà tún gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu níyànjú wípé kó dákun dábọ̀ kó kìlọ̀ fún àwọn àjọ elétò ìdìbò àti àwọn agbófinró gbogbo wípé kí wọ́n ṣe ohun gbogbo bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí wọ́n sì má fi màgòmágó fún ètò ìdìbò èyí tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣe bẹ́ẹ̀ tẹ aṣọ́bojì òkú kan èyí tí wọ́n sọ pé ó ń ta ẹ̀yà ara òkú fún àwọn ológun ọ̀rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe látẹnu ẹni tó jẹ́ igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Gíwá Àlàdé Emmanuel ó sọ di mímọ̀ wípé ọwọ́ ti arákùnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Johnson Daniel tó jẹ́ ẹni tó jẹ́ aṣọ́ ibojì ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní lẹ́yìn tí àwọn gba ìpè ìfurasí kan wípé aṣọ́bojì náà Johnson ó ní ọwọ́ kan nínú pẹ̀lú bó ṣe ń gba ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí sì fi ń yọ ẹ̀yà ara àwọn òkú tí wọ́n bá gbé sí mọ́ṣúárì náà tí wọ́n bá gbé sí ibojì tí ń fi ń tà á fún àwọn ológun ọ̀rọ̀ nígbà tí wọ́n fi pápẹ́ òfin mú Johnson Daniel wọ́n sọ wípé ó jẹ́wọ́ sì ka àkàrò wípé òun nìkan kọ́ bẹ́ẹ̀ ni òun ní ẹni tí àwọn jọ ń ṣiṣẹ́ pọ̀ léyìí tí ó dárúkọ rẹ̀ nínú àlàyé tó tún ṣe ó sọ dímọ̀ wípé àwọn tán jẹ́ ológun ọ̀rọ̀ tí àwọn mọ́ ta ẹ̀yà ara náà fún òní ó ti dárúkọ àwọn ènìyàn yìí Ọláníyì Azeez tó jẹ́ ẹni ọdún 75 Balógun Asimiyu tó jẹ́ ẹni 40 ọdún àti Ọládàpọ̀ Ahmed tó jẹ́ ẹni ọdún 45 Kasim Rasaki tó jẹ́ ẹni ọdún 28 pẹ̀lú alájọṣiṣẹ́pọ̀ rẹ̀ èyí tí wọ́n ní ó máa ń ta omi òkú tán bá fi wẹ òkú kù èyún Adétúnjì Okùnadé tó jẹ́ ẹni ọdún 42 pẹ̀lú ògbóǹtarìgì ẹni tó pè ní aláwo tí wọ́n bá wọn ra ẹ̀yà ara ọ̀hún tí orúkọ tiẹ̀ ń jẹ́ Àsàkárọ̀ Wúfù ẹni 40 ọdún àyò àwọn ọ̀daràn yìí ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn ti fi páńpẹ́ òfin mú gbogbo wọn ọ̀ tó sì ti wà lákọlò àwọn báyìí nínú èyí tí ìwádìí àwọn ń tẹ̀síwájú lórí ẹ̀sùn ọ̀hún táwọn yóò sì fi ojú wọn wíná òfin tí ọwọ́ bá ti tí ìwádìí àwọn tó bá ti gúnlẹ̀ dáadáa.
ẹ dẹ́kun gbígba àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn sílé. Ọba ti Tìmì Ẹdẹ òun ló sọ èyí di mímọ̀ tó sì ṣe ìkìlọ̀ fún àwọn onílé tán wà ní ìlú Ẹdẹ ọ̀hún. Ọba Munirudeen Adésọlá Làwálì tó jẹ́ Tìmì Ẹdẹ ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn tán jẹ́ onílé ní ìlú Ẹdẹ ọ̀hún. Ọba náà ló pe ìpè yìí lásìkò tí àwọn elétò àti alámòjútó Federal Polytechnic ti ìlú Ẹdẹ tí wọ́n ṣe àbẹ̀wò sí ọba náà ní ààfin rẹ̀ nínú èyí tí wọ́n ti ṣe ìpàdé lórí bí ètò ààbò bí yóò tún ṣe máa gbópọn ní ìlú Ẹdẹ náà. Wàyí o, wọ́n sọ di mímọ̀ wípé ọ̀nà tí àwọn tó lè gbà láti fi máa dẹ́kun ìwà ìbàjẹ́ àti àìsí ètò ààbò òun náà ní kí wọ́n pe gbogbo àwọn tí wọ́n jẹ́ onílé ìyún láńlọ́ọ̀dù àti láńlẹ́dì sí ìpàdé kan léyìí tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ pé bí wọ́n bá kẹ́fín ọmọkọ́mọ tó bá ń hùwà burúkú kan láwùjọ níṣe ni kí wọ́n pè é kí wọ́n bá sọ̀rọ̀ tútù, ṣùgbọ́n tí wọ́n bá tán bá rí pé kò sí ìyàtọ̀ níṣe ni kí wọ́n lérú ọmọ bẹ́ẹ̀ kúrò ní inú ilé, èyí tí yóò mú kúrò ní ìlú Ẹdẹ tí ó sì lè jẹ́ kí àlàáfíà kó máa gbòòrò sí i ní ìlú Ẹdẹ ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága àjọ ọ̀hún nìyún ọ̀jọ̀gbọ́n Táíwò Ọláìyá tó náà sọ ọ̀rọ̀ ó ní ètò ààbò ní ìlú Ẹdẹ ṣe pàtàkì pàápàá jùlọ bí àwọn ti ṣe ń gbé ìgbésẹ̀ láti máa dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Ó ní ọ̀nà kan gbòógì tí àwọn tún lè gbà ó náà ní kí àwọn tó pe gbogbo àwọn láńlọ́ọ̀dù àti láńlẹ́dì láti bá wọn ṣe ìpàdé lórí pé tó bá kẹ́fín ọmọkọ́mọ tó bá ń hu ìwà tó tayọ òfin láwùjọ níṣe ni kí wọ́n tètè ké gbàjarì síta kí àwọn lè tètè mọ ìgbésẹ̀ èyí tí àwọn yóò gbé. Wọ́n ní pẹ̀lú èyí ó dá wọn lójú níṣe ní ètò ààbò nílùú Ẹdẹ yóò tún máa gbópọn sí i. Orí ló ti ṣe bẹ́ẹ̀ kó awakọ̀ kan yọ kúrò lọ́wọ́ ikú òjijì pẹ̀lú bí ọkọ̀ rẹ̀ ṣe tàkìtì tó sì ṣe bẹ́ẹ̀ dorí kodò ní ìpínlẹ̀ Èkó. Àjọ tó ń rí sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ti ìpínlẹ̀ Èkó yún the Lagos State Traffic Management Authority LASTMA àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí arákùnrin kan èyí tí wọn kò fi orúkọ rẹ̀ léde tí wọ́n sọ di mímọ̀ wípé ó wa ọkọ̀ Lexus léyìí tí ó sì sọ ìjánu rẹ̀ nù tó fi mú ọkọ̀ náà tó ta òkìtì lórí kodò ní agbègbè tí wọ́n pè ní Alákìjà Maitu ti ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ LASTMA ọ̀hún bó ṣe sọ ó ní ìyún Ọlálékan Bákàrè ó lu gbogbo àwọn àjọ ọ̀hún ní ọ̀gọ̀ ẹnu pẹ̀lú wọ́n ṣe tètè pa kìtìmọ́lẹ̀ láti dóòlà ẹ̀mí arákùnrin tó wà nínú ọkọ̀ Lexus tó ṣe bẹ́ẹ̀ dorí kodò náà tó sì sọ dímọ̀ wípé kí àwọn ọlọ́kọ̀ àti ọlọ́kadà kí wọ́n máa yẹ ọkọ̀ wọn wò dáadáa ṣáájú kí wọ́n tó máa gbé kúrò nílé kí wọ́n lè mọ ibi tí nǹkan kù sí kán lè máa fi dóòlà ẹ̀mí àti dúkìá wọn lójú pópó. Nínú ìròyìn ti Yorùbá Nation báyìí, irọ́ funfun báláwú tó sì ṣe bẹ́ẹ̀ tó jìnnà sí òtítọ́ ni ìròyìn tó ń jà rìnrìn káàkiri pẹ̀lú bí àwọn oníròyìn ṣe ń gbé jáde wípé wọ́n fi páńpẹ́ òfin mú àwọn tí wọ́n jẹ́ ajìjàgbara tó ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá fún wa lánàá wípé àwọn ajìjàgbara mẹ́ta kan ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kéde wípé àwọn fi páńpẹ́ òfin mú, ṣùgbọ́n nígbà tí ìwádìí tẹ̀síwájú pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ajìjàgbara tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun látẹnu ẹni tó jẹ́ alámòjútó àti adarí àwọn ikọ̀ ọ̀hún nípínlẹ̀ Ọ̀ṣun tán sọ di mímọ̀ jáde nínú ọ̀rọ̀ tí wọ́n fi wá wọn lẹ́nu wò. Ó sọ di mímọ̀ wípé níṣe ni ọ̀rọ̀ náà jẹ́ irọ́ pọ́nbélé tí kò sí òtítọ́ kankan bẹ́ẹ̀. Ó ní àwọn alátakò àti alábọ̀dé tán jẹ́ agbésùmọ̀mí àbá ẹni lórúkọ jẹ́ tí wọ́n jọ wà ní ilẹ̀ Yorùbá nínú èyí tí wọ́n sọ wípé ẹni tó jẹ́ olórí wọn ni Dúpẹ́ Onítìrí ó ń lo àwọn ète àti ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọ̀hún láti fi máa ba ìtẹ̀síwájú Yorùbá Nation láti fi máa bàjẹ́. Ó ní kò sóhun tó jẹ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ní ìlú Ìkirè tí ìròyìn náà tí ó ti jáde. Nígbà tí wọ́n tún tẹ̀síwájú wọ́n ní àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ó ní wọ́n ń gbìyànjú láti lo ète àti fi da omi àlàáfíà èyí tó ń tò láàrin àwọn ajìjàgbara Yorùbá Nation títò títọ́ àti tòdodo láti fi dàrú. Ẹni kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire kí wọ́n wá ṣe bẹ́ẹ̀ kí wọ́n jìnnà sí irọ́ èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó lè máa domi àlàáfíà àti ìtẹ̀síwájú Yorùbá Nation tó lè máa ṣe bẹ́ẹ̀ kó máa dàrú. Lábala tí Yorùbá Nation náà báyìí, ọ̀jọ̀gbọ́n àgbà bàbá Bánjí Akíntóyè ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ fún un léde nínú àtẹ̀jáde tí wọ́n fi síta wípé kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire
kí wọ́n ṣe ara wọn lóṣùṣù ọwọ̀ kí wọ́n sì fi ọwọ́ wọ́nú pẹ̀lú bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní orílẹ̀-èdè Yorùbá tá à ń pè fún yìí ní ṣe ni yóò wá sí ìmúṣẹ láìpẹ́ yìí pẹ̀lú ìgbésẹ̀ alábẹ́nú èyí tí àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ òjìrè tí wọ́n ti ń gbé báyìí. Wọ́n ní kí gbogbo àwọn ajìjàǹgbara àti àwọn tí wọ́n ń pè fún ìdásílẹ̀ Yorùbá nation náà kí wọ́n má kó ọ̀rọ̀ wọn jẹ, bẹ́ẹ̀ ni kí wọ́n sì má tẹ̀tì láti máa gbé ìgbésẹ̀ tó jẹ́ títí ọ̀nà tó tọ́ tó sì bá òfin mu wípé láìpẹ́ yìí ní ṣe ni ohun gbogbo yóò bọ́ sí ojú ọwọ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè. Ìgbà díẹ̀ náà òun ni ó kù lórí tí wọ́n ń kọ. Ní ti Biafra nation báyìí ẹni tó ń pera rẹ̀ ní prime minister ti Biafra Simon Ekpa òun ló sọ wípé igi ìgbíntẹnumọ́gi ogun òun náà sì ni òun pẹ̀lú bó ṣe ní tó bá ti di inú oṣù kejìlá yìí tí àwọn ti sọ tẹ́lẹ̀ rí wípé àwọn yóò ya kúrò ní ilẹ̀ Nàìjíríà. Ó ní kò sí tó lè mí bẹ́ẹ̀ ni kò sí tó lè dá wọn dúró láti má kúrò ní ilẹ̀ ọ̀hún torí pé kí ni orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè mọ́ bí kì í ṣe pé ó jẹ́ ilé ìgbé àwọn onísùmọ̀mí oníṣùgbọ́n ilẹ̀ Biafra ti tàwọn yìí òun ló dá wọn lójú gbangba táwọn yóò sì gbà tó bá ti dínú oṣù kejìlá ọdún tá a wà yìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ní Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá fún wa ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí mi wò rí mi gbọ́ lóòrèkóòrè. Títí dìgbà náà ó dàbọ̀.